Ẹ̀yin èèyàn lé ìrọ̀lẹ́ ṣe iṣẹ́ àlàáfíà ní ìwà gbogbo lè ń kọ́. Gist tèmi bá ṣe gbọ́ o. Wọ́n ní Olori Ronke, wọ́n ní wọ́n lọ sí masion tí Kabiyesi fi Queen Naomi sí. Wọ́n ní wọ́n lọ síbẹ̀ o. Wọ́n ní wọ́n lọ fa wàhálà. Wọ́n nígbà tán débẹ̀, wọ́n níṣe ni wọ́n ń bá Princess Adeola, wọ́n bá wọn fa wàhálà o pé kí wọ́n ṣí ilẹ̀kùn àwọn fẹ́ wọlé. Wọ́n ní Princess Adeola ní kò sí ààyè pé Kabiyesi ò expect wọn níbẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist. Tó bá jẹ́ ìgbà kọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, èmi ọmọ yín, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá tí subscribe sí channel yìí, ẹ subscribe nítorí wípé ó ṣe pàtàkì. Tí ẹ bá tí subscribe, ẹ subscribe o. Kẹ́dẹ̀ tẹ notification bell yìí, ṣe rí notification bell yẹn, ó wà important. Ẹ dẹ̀ wá fún fídíò yìí ní thumbs up. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Àṣẹ Ọlọ́run á wà nínú ayé yín. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, allegedly wọ́n ní Olori Ronke, wọ́n ní ṣe ni wọ́n di báàgì. Wọ́n náà di báàgì. Wọ́n náà di báàgì o. Wọ́n ní bó ṣe gba mansion Kabiyesi lọ, èyí tí Queen Naomi wà nìyẹn. Wọ́n nígbà tán débẹ̀, wọ́n ní àwọn gate man yẹn wọ́n gbà wọ́n láàyè láti wọlé. Wọ́n ní ta ni wọ́n ń béèrè ìpè torí Kabiyesi ò fún àwọn ní àṣẹ wípé wọ́n ń bọ̀. Wọ́n ní ṣé wọ́n mọ àwọn ni. Wọ́n ní brother wọn kan ló gbé wọn lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí bú àwọn security man yìí. Wọ́n láwọn yẹn ní àṣẹ tí Kabiyesi fún àwọn làwọn ń tẹ̀lé. Wọ́n ní wọ́n ní wọ́n ṣáà pé Princess Adeola lórí intercom. Wọ́n nígbà tí Princess Adeola dẹ̀ gbé fóònù, wọ́n ní in fact kí àwọn yẹn tó pè wọ́n gan, Olori Ronke ti ń pe aago Princess Adeola níyẹn gbé fóònù. Wọ́n ló lóun wà lẹ́nu gate kò ní kàn sílẹ̀kùn. Wọ́n níyẹn ní fún kíni. Kí ló fẹ́ wá ṣe tó fi wà lẹ́nu gate? Wípé ṣé wọ́n ránṣẹ́ sí i kó wá síbí. Wọ́n ló ní ilé ọkọ òun ni, òun dẹ̀ ní àṣẹ láti wọbẹ̀. Wọ́n ní Adeola ní ìyàwó Kabiyesi ó wà níbí. Queen Kabiyesi wà níbí pé so wọ́n fún ní àṣẹ láti wá síbẹ̀ pé ṣé palace tán wà kó tó wọn ni, kí ló wá ṣe níbí. Wọ́n ní unfortunately wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bú Princess Adeola nìyẹn pé Princess Adeola ò ní right láti ní kó má wọnú ilé ọkọ. Wọ́n ní Princess Adeola ní pé kó dúró síta ń bẹ̀ tó bá yá á lọ. Wípé because òun ò mọ nǹkan tó ń wá kiri. Òun ò mọ nǹkan tó ń sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri. Wọ́n ní Princess Adeola ní kó lọ jókòó síbi tọkọ ẹ̀ fi sí. Gbogbo bó ṣe ń tojú bọ ibi tí ò yẹ kó tojú bọ yẹn, it's enough. Wípé ṣé ọkọ ẹ̀ ní kó wá síbi ni pé ẹni tó jẹ́ ìyàwó Kabiyesi tó jẹ́ Queen Kabiyesi ó wà nílé. Wọ́n ní òun àti ẹ̀gbọ́n ẹ̀ tó gbé wá, wọ́n náà bá bẹ̀rẹ̀ wàhálà lẹ́nu ọ̀nà. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi. Wọ́n ní kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ tán. Wọ́n nígbà tó yáṣá, wọ́n ló ṣàlọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ kí ni wàhálà Olori Ronke gan-an náà? Nǹkan tí ò yé mi ni o. Kí ni Olori Ronke ń fa wàhálà lẹ́sẹ̀ fún? Kí ló ń fa bìlísì lẹ́sẹ̀ fún? Number one, ìyàwó Kabiyesi ni Queen Naomi, kì í ṣe àlè Kabiyesi. Kí wá lóde tó jẹ́ pé ẹ ní jẹ́ kí woman yìí kó ní ìfọ̀kànbalẹ̀, ẹ ní jẹ́ kó ní àlàáfíà. Nǹkan tí ò yẹ kẹ́ ẹ lé lẹ̀ ń lé kiri, nǹkan tí ò yẹ kẹ́ ẹ wá lẹ̀ ń wá kiri. Kí ni problem yín gan-an, Olori Ronke? Ẹ mà ní tìjú o. Ẹ ṣe wà desperate báyìí. Ẹ ṣe wà desperate, too much desperate. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kì í ṣe nǹkan tí wọ́n ní kò tiẹ̀ ṣe nǹkan tó bójú mu Olori Ronke lọ ṣe. Wọ́n ní ṣe náà create nuisance
níwájú masion Kabiyesi. Ilé yẹn ti wà ńbẹ̀ látijọ́ yìí, wọn ò lọ́bẹ̀ o. Wọn ò lọ́bẹ̀ o. Bó ṣe rí pé Queen Naomi fẹ́ wọ inú ilé yẹn, wọ́n ń wá sínú ilé yẹn láti ṣe àwọn activities kan. Wọ́n bẹ̀rẹ̀ sí bínú. Wọ́n bẹ̀rẹ̀ sí fa wàhálà. Wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí fa bìlísì. Olori Ronke, your days are number. Mo mọ̀ lágbára Ọlọ́run pé ojú máa ti gbogbo yín ni. Ojú máa ti gbogbo ẹ̀yin tẹ́ bá ń lòdì pé Queen Naomi àtọkọ ẹ̀ ò ní padà. Ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ gist yìí nìyẹn. Bí mo ṣe sọ allege ni o, mi ò bá Kábíyèsí gbénu palace. Nǹkan tá a gbọ́ la ní ká wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì. God Almighty will bless you all. Please share this video, like and subscribe. God bless you all.